am ìwà talẹ̀ àti wá gbalẹ̀ àti wá ralẹ̀ wá gbọ́n tán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ ó ní man iqtata'a shibran min al-ardi dhulman tawwaqahu Allahu iyyahu يوم القيامة من 7 أراضين يوم القيامة من 7 أراضين ẹni bá já ìdáka kan gbà nínú ilẹ̀ ní tàbòsí Ọlọ́run yóò fi dé táì fún lọ́jọ́ gbéhùndé kìyàmá látinú ilẹ̀ méjèèjì man iqtata'a shibran ẹni tó bá já ìdáka kan gbà yàní tó ṣe dédé span of the hand tó bá já àgbà báyìí tá bá wọn báyìí min al-ardi láti inú ilẹ̀ zulman ní tàbòsí tawwaqahu Allahu iyyahu Ọlọ́run ọba yóò wá gbé kọ́ lọ́rùn dédé tó jí Ọlọ́run gbé kọ́ lọ́rùn yawm al-qiyamati tó bá dijọ́ gbìndà al-qiyama min 7 aradina láti inú ilẹ̀ keje Ọlọ́run bó ti wá gbé kọ́ lọ́rùn ìwà talẹ̀ ìwà gbalẹ̀ ìwà aralẹ̀ tó bá dijọ́ gbìndà al-qiyama tó bá jí dédé tó ṣe ìdáka kan báyìí span of the end tó bá fi jí nínú ilẹ̀ onílẹ̀ wọ́n gbé kọ́ lọ́rùn tó bá dijọ́ gbìndà al-qiyama ẹrù yà tí wọ́n rúnu Ọlọ́run dákun má jẹ́ mi ó ru ẹrù yà o má ṣe mi lágbàlẹ̀ òǹlẹ̀ o ìwọ tó ń gbalẹ̀ òǹlẹ̀ náà lọ jáwọ́ kó túbà o torí pé man iqtata'a shibran min al-ardi zulman tawwaqahu Allahu iyyahu yawma al-qiyamati min 7 aradina yawma al-qiyamati min 7 aradina ẹni bá já ìdáka kan gbà nínú ilẹ̀ ní tàbòsí Ọlọ́run yóò fi dé táì fún lọ́jọ́ gbéhùndé kìyàmá látinú ilẹ̀ méjèèje. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.